Adémọ́lá Jamaldeen Àyìndé ọmọ Yusuf tí ń sọdún lónìí o. Mo pórí jẹ́ o gbóbi olúgbógbó tí ìgbórí ó jẹ́ ò làbí láṣẹ gbà lálá wá gbóbi àwọn àgbà kan èyí tó fọmọ owó Sunday sọrùn tọmọ owó wá jẹjẹjẹ tó fi wá dọkíní kò sí bó ṣe lè pẹ́ńlẹ́ ayé tó àwọn òbí rẹ̀ ò ní mọ̀ sáré ọmọ lágbára Ọlọ́run ọba. Ìjẹ̀bú kúkú nílé bàbá rẹ̀, Ìbàdàn kúkú nílé mọ̀mọ́ rẹ̀, mo fẹ́ bọ̀ délé ọ̀rẹ́ rẹ̀ ló ní ìwọ mọ̀ kìyọ́ o. Mo ráàánú Olúwa gbà ló rán mi wábí ló ní ìwọ mọ̀ kí ọ ní kìyànú mo péléyà o. Ó dilé bàbá rẹ̀ mo fẹ́ bọ̀ délé. Ilé ọmọ Ìjẹ̀bú ọmọ èrè níwà ọmọ adúrún mádé mo wá kí ọmọ adúrún mo sùpẹ̀dì yẹjẹ ọmọ àfìdí pọ̀tẹ́ mọ́lẹ̀ ọmọ àjàgbàlúrà. Wọn Adémọ́lá o nínú ilé bàbá rẹ̀ ni ọmọ òyí gbirikiti máa yí gòkè ọmọ ayọ̀ bí ẹja ọmọ adúró ṣìgì lógun ogun tí ó jẹ́ ara rẹ̀ lóòótọ́ nínú ilé bàbá rẹ̀ ni. Wọn ọmọ onímùsí àjínà ọmọ onímùsí àná kò rú birikiti ọmọ màgúnṣẹ́ tí ń sọjọ́ ìbí lónìí. Adémọ́lá o nínú ilé bàbá rẹ̀ ni ọmọ olówó ṣẹ̀ǹbáyé o. Olówó ṣẹ̀ǹbáyé kówó òun kó tó gbòde kan kó tó dòwó ẹrú kó tó dòwó ọmọ Ìjẹ̀bú ló kọ́kọ́ náwó dọ́là kòyìnbó tó kówó dé mo pòyìnbó kówó dé lówó òun pọ̀ jọjọ náà fi ní kékeré Ìjẹ̀bú òwò àgbà Ìjẹ̀bú owó o ìgbẹ́ Ìjẹ̀bú owó tọ̀jẹ̀bú owó gbogbo Ìjẹ̀bú tí mo mọ̀ ni wọ́n lówó lọ́wọ́ o Ìjẹ̀bú lẹ́ ọmọ èrè níwà Aláyìndé mo pótúyà o. Ó dilé mọ̀mọ́ rẹ̀ mo fẹ́ bọ̀ délé lé ọmọ Olúyọ̀lé ní ọmọ àjẹrósùn ọmọ àjẹgbín o ọmọ àjẹgbín jẹ́ kára wọn máa fi kára wọn fọ́rí ìmú Ìbàdàn májàmájà tó fi kára wájú lẹ́rú Olúyọ̀lé ní sẹ́lẹ̀ mọ̀mọ́ rẹ̀ mo fẹ́ bọ̀ délé ìlú Ògúnmọ́lá ìlú Bíkúnlé olódògbò kẹrìírí lójú ogun wọ ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà àgbàlá Ògúnmọ́lá jókòó bàbá ẹlòmíì ìlú àgbàlá Ògúnmọ́lá ti wà tó kòkó sáré wẹ́ẹ̀yìn lọ́mọ olópin mọ̀lẹ́ sọ́bọ́lẹ̀ ọ̀kẹ́ ní ọ̀hún maríkéyàn gbọ̀ngòjò lẹ́rọ mi wẹ̀ nílẹ̀ àrólú owó o. Olókìkí àárọ̀ ògbó òjò ọmọ oníkèémí òjò tọ̀yà mo ní ẹ mọ̀ ṣe gbé mi fọ̀yà àgùntàn mi òjò tó sà ẹ má ṣe gbé mi fòsà láwẹ̀ ìbí kẹ́yìn ti wá di kí àmúṣẹ ẹ̀yọ̀ mo ní kẹ́yìn gbẹ̀dẹ̀ eégún ló di mẹ́fà ló pín in lé kí ní ṣe tóbìnrin ò máa wo pàká ló di mẹ́fà nígbà alẹ́ o èmi ní ṣe tóbìnrin ò máa wẹ̀ mú ṣe mẹ́fà mo lo gbogbogbò wá ṣe gúngún bó ṣe lùkà mí lára bí àjèrè Ìbàdàn májàmájà Ìbàdàn májàmájà tó fi kára wájú lẹ́rú orí ó jẹ́ ògbó bí olúgbógbó tí gbò wá gbó bí olúgbógbó tìrìgbò wá gbó bí àwọn àgbà kan eléyìí tó fọmọ owó Sunday sọrùn lọ́jọ́ sí tọmọ wá jẹjẹjẹ tó fi dọkíní kò sí bó ṣe lè pẹ́ńlẹ́ ayé tó àwọn òbí rẹ̀ onímọ̀ sáré rẹ̀ lágbára Ọlọ́run ọba wọn ò ní rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ. Wọn Adémọ́lá Jamaldeen ọmọ Yusuf tí ń sọjọ́ ìbí lónìí ọ̀rẹ́ rẹ̀ ló ní ìwọ mọ̀ kì í yọ ní kí ìyanu mo ráàánú Olúwa gbà ló ní ìwọ mọ̀ kí ọ pàṣẹ ìsàmọ́dúnlé ayé bẹ́ẹ̀ mọ̀ mí ṣe bẹ́ẹ̀ ń gbóhùn ẹnu mi. Islamia kéwìlé mi jọmọ gbọ́ tẹ̀rẹ̀ ọbí ọ̀lẹ́ni eré ń pa bí ẹ̀ mo pọ́ tún dọ́jọ́ mi ó dọ́jọ́ rẹ̀.